káàbọ̀ padà láti ilẹ̀ àgọ́dọ̀ lọ́hùn orí ètò yín bó ṣe ń lọ abala ìdónílẹ̀ ìdónílé náà ni àwa báyìí ẹ máa ń gbádùn ètò yìí ní gbogbo ọjọ́ Sunday aago 5 sí 6 bákan náà ìpolówó ọjà òun làgùn mo wò tẹ́ bá fẹ́ kí ètò yìí tẹ́ bẹ ṣe ń gbádùn ètò yìí kó máa tẹ̀síwájú ẹ wá bá a dòwò pọ̀ ẹ̀ tẹ́ ń talẹ̀ tẹ́ ń talé tẹ́ ń ta ohun èròjà tó fi ń kọ́lé lórí ìrànràn sìmẹ́ǹtì ni mú ìṣó ni slate ni ẹ wá bá a dòwò pọ̀ ẹ rí i pé owó wa ò tiẹ̀ gani lára rárá abẹ́yẹn oní real estate ńláńlá àtẹ̀yìn oní estate kéékèèké ẹ máa bọ̀ jẹ́ ká bá yín polówó àwọn estate tẹ́ ní Orísun estate náà ó sì ń tà wàràwàrà báyìí àti ní Ìbàdàn àti ní káàkiri l'Óṣogbo kò sí state náà lórílẹ̀‐èdè Nàìjíríà tá àti ní estate sí ẹ rí i pé ọmọ alájẹ ni wá ajé wa máa ń bugbá jẹ. Back to our discussion my dear. ọkọ mi mò ń sọ kankan lẹ́ẹ̀kan kó tó di wípé a lọ ẹ̀yin ará ilé nígbà tí èmi ìyàwó wà nílé pẹ̀lú àwọn ọmọ tí ọkọ mi lọ kọ́ ilé kan síbi kan tó ní pé face man slap you ni òun ò lè gbé bẹ́ẹ̀ ká máa gbé ní 4 bedroom flat tí a rent mi ò sọ̀rọ̀ o ọkọ mi ò jẹ́ kí n mọ̀ pé òun ti kọ́ ilé yẹn ń gbà yẹn mi ò tún sọ̀rọ̀ mo tún dákẹ́ gẹ́gẹ́ bí ìyàwó rere lọ́ọ̀dẹ ọkọ mo fi ṣe surprise mò ń wò náà ni mo gbà àwọn obìnrin náà la máa ń dagbo ẹ máa padà dá ogbẹ̀ sí wa lórí ẹ̀yin obìnrin ṣẹ́ ń gbọ́n lé mo tún wá rí wípé ẹ jẹ́ n jókòó dáadáa mo tún wá rí wípé ọkọ mi ó tún lọ kọ́ ilé fún obìnrin kan 2 bedroom flat ní sùúrù o mi ò kàn sọ̀rọ̀ ní o ọ̀rọ̀ ti dé gbàgàdé ní ìsìn ká bẹ̀rẹ̀ sí ní sọ ni orúkọ ọkọ mi ni mo bá ń bẹ̀ nítorí ṣe náà dìdí gbélé mi lọ́wọ́ ọmọbìnrin náà ń jẹ́ kó yé mi pé yẹn kí ló ṣẹlẹ̀ ṣé torí mi nìkan lọ́lọ́run ṣe dá ni èwo ní kí n sún ni nàá ṣé ẹ wá sọ pé kémi kọ́lé kí wá forúkọ kọ sí àbí kí má kọ́ tèmi bóná tí ń ṣe yẹn. àwọn Solo Mákindé ló ń tàn ẹ́. kò sọ̀rọ̀ Solo ń bẹ̀. wọ́n fẹ́ pò kọ ìbànújẹ́ fún ẹni sọ́ọ̀ tí mo sọ yẹ. ọmọ tí mo rí lọ́wọ́ ẹ̀ gan àfi bíi photocopy méjì náà máa ń dáyàn. ṣòbó sọ pé ẹgbẹ́ ẹ̀ ló ní pé kò bá máa èmi tí lọ́mọ àbókí tajọra rí tó jẹ́ Haúsá tajọjọra. sórí ọmọbìnrin tó ń sọ yìí farabalẹ̀ sórí ọmọbìnrin tó ń sọ yìí ẹ̀gbọ́n ẹ̀ kan ló jẹ́ ọ̀rẹ́ mi wọ́n sọ pé ọmọ yìí lóyún ọkọ ẹ̀ ò gbóyún pé òun ò dẹ̀ fẹ́ kó máa rìn káàkiri kí n bá kọ́ ilé ló jẹ́ kí n bá kọ́ ilé yẹn. ẹ̀yin ọkùnrin oh my God. ẹ̀yin ọkùnrin jẹ́ ògọ́gọ́ la fẹ́ yẹ̀bọ̀ lọ́wọ́ yín ná ṣé ń gbọ́ o ní ọmọ tó ṣe wípé ń jẹ́ tó máa ṣèkó mọ́ orúkọ òun fúnra rẹ̀ ló wà nínú certificate níbi tí mo rìn dé orúkọ ẹ̀ ló wà nínú certificate ilé yẹn gangan ọmọbìnrin tó fẹ́ gan tó bímọ fún ẹ sọ fún mi pé ìwọ ló kọ́ fóun 2 bedroom flat kó dẹ̀ ń sọ fóun pé o tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ èmi tèmi wà nílẹ̀ yẹn ara lé kò kọ́ fún mi o ó ní pé ìtòhùn ń gbé ká máa manage eléyìí ta wà èmi náà wá kọ́lé ní ìsìn ó wá sọ pé àní lọ àjọ ń lọ ni. kò possible kí ni ò possible. ó lè fi ọ̀rọ̀ bu ọ̀rọ̀ mi mọ́lẹ̀ ìkọ̀kan la máa wọ́n ní ìkọ̀kan là ń yẹsẹ̀ lẹ́kù ṣáà mo sọ yí ẹ ọ̀rọ̀ pé o kọ́lé ní kakọ́ mo ti gbọ́ wọ́n ti sọ fún mi pé wọ́n ní má nǹkan má jẹ́ ń dárúkọ ẹ̀ wọ́n náà ló ra lẹ̀ fún ẹ. ẹlẹ́ẹ̀kejì wọ́n náà bricklayer tó wá ṣe èèyàn kan jẹ́ sọ fún mi lẹ́yìn pé ìyàwó ẹ̀ yànjì pọ̀ mo ní kí ló ń jẹ́ yànjì wọ́n ní àwọn rí okùn kẹ́rẹ́ wọn àti bricklayer mo ní bricklayer báwo. o ti ń làágùn. lẹ́yìn yẹn wọ́n sọ pé kápẹ́ntà tó kan lé wọ́n tún rí ẹ pẹ̀lú ẹ̀ tó wá ní wá kó lọ lé ọ̀hún kò jọ ìsọ̀njọ́ kò jọ lọ anywhere. ṣé ń gbọ́ ìyẹn ara ilé ẹjọ́ ṣó possible ṣó ṣeé ṣe pé kí ni kó ṣe wípé ibi tẹ́ ẹ ti ralẹ̀ ní tẹ́ ẹ ralẹ̀ lọ́wọ́ ẹ̀ ń bá jáde ẹni tó rẹ́ ibẹ̀ ẹ̀ ń bá jáde ọ̀rọ̀ yẹn kò tà rárá àjọ máa lọ ni kí ló dé tí wọ́n ṣe lọ ṣe ilé kan síbì kan tí wọ́n tún sọ fún mi ṣùgbọ́n kó ti di ilé méjì nítorí pé ajẹ́ baálé ilé yìí náà baálé ilé yẹn náà fi máa ń rẹwà jẹ baálé ilé ni mí mo táṣẹ pa mo tó kinní kan ní kí baálé ilé ralẹ̀ kó kọ́lé kó má lè sọ fún ìyàwó pé kinní kí ló wá burú bẹ́ẹ̀. èmi náà lè kọ́ ti tèmi mo ní kó jẹ́ ká lọ síbẹ̀ kí ló burú bẹ́ẹ̀. ọ̀rọ̀ yín gba kéèyàn mú nǹkan jàre. àìtó yín kàlà ń fètè bò. ṣọ́ọ̀tì mo sọ yí ẹ lẹ́sà tó ìpínlẹ̀ òótọ́ ibi tẹ́ mo lóyún ọmọbìnrin yẹn mo dẹ̀ kọ́lé fún ta. mi ò sọ pé mi ni o mi ò tí ì sọ pé mi ni farabalẹ̀. má jẹ́ kí nǹkan tó mú sápá ẹ lórí. mi ti sọ pé mi ni lẹ́sà tó pé bá lè lé nìyí mo bá lórí gbogbo ní náà. olórin kan kọrin pé ó ní ọkùnrin lè láyà mẹ́fà kò burú ọkùnrin kan ṣo lọ́bọ olúwa mi yàn fóbìnrin mẹ́rin ọlọ́run pé mo lè fẹ́ kìíní fẹ́ kejì fẹ́ kẹta mẹ́rin náà ṣe mo but nígbà tí wọ́n ti gbà pé èmi ni bá lè lé yẹn o ò gbọ́dọ̀ wojú ẹlòmíì mọ́ ń ta àfẹ́mi. ó ti wá fi stein sọ fún mi pé lóòótọ́ ni ọ̀rọ̀ yẹn sí. mi ì tí sọ fún ẹ pé òótọ́ ni mo ní pé o ti mọ́wùn rẹ̀ lẹ̀ bọ̀ mi ì tí sọ fún ẹ pé òótọ́ ni but mo kọ́ pé tó bá tiẹ̀ jẹ́ pé òótọ́ ni ọkùnrin ni mí náà kílé tí mi ò lè ṣe. yẹn náà burú
ṣe báwọn àfáà wa náà sọ wípé ọkùnrin lè fẹ́ yàwó méjì ó lè fẹ́ mẹ́ta ó lè fẹ́ mẹ́rin tí agbára ẹ̀ bá ti ka tó dẹ̀ mọ̀ pé òun lè ṣe déédéé ẹ bá ń béèrè lọ́wọ́ ọkọ mi ṣó ṣe déédéé kò kọ́ lé fèmí tí mo ti wà nílẹ̀ láti bí 20 years ago farabalẹ̀ ẹni tó ṣẹ̀ṣẹ̀ rí lánàá tí ó ti pè ní tí mo sọ yìí obìnrin tí mo sọ yìí wọ́n yìí pé ọdún kan ọkọ mi ti kọ́lé fún ẹjọ́ mi náà dẹ̀ ra tèmi mo dẹ̀ ní mo kọ́ tẹ́bárì tí mo kọ́ tẹ́sítì ọkọ mi mansion ńlá gidi ọkọ mi lè jẹ́ ká kó lọ bẹ̀ ó wá ń yarí ṣe ń gbọ́ àyàn àdé ṣe ń gbọ́ mo ti ń bínú o mo ti ń bínú o. my dear ta ni ọkọ nílé ẹ̀yin ni. o mọ̀ pé mi lọ́kọ. yes na. ṣé àṣẹ ti bá mú lélẹ̀ ó máa ràn lẹ̀ gẹ́gẹ́ bí ọkọ nílé. àwọn kan máa ràn lẹ̀ àwọn kan ò ní ràn lẹ̀ o. bẹ́ẹ̀ ni. ó gbà mí gẹ́gẹ́ bí ọkọ nìyẹn tó wá fi lè mọ̀ pé mo lè pàṣẹ fún ẹ nínú ilé ìtòdẹ̀ nìkan máa ràn lẹ̀ kan ò ní ràn lẹ̀ ó gbà mí gẹ́gẹ́ bí ọkọ ẹ nìyẹn. ẹ má gbàgbé pé ṣe lájọ lọ sí kóòtù lájọ lọ tọwọ́ bọ̀wé so àjọ ń ṣe fúnra wa ni ẹ má sọ yẹn o nítorí ṣe rọrọ ìyàwó tí mo ti ẹ̀gbọ́n yẹn àṣà òyìnbó gbogbo à ń tọwọ́ bọ̀wé yẹn àṣà òyìnbó nìyẹn nílẹ̀ káàrọ̀ òjíire ta wà tiwantiwa ń bíbà yìí kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ à ń tọwọ́ bọ̀wé àṣà òyìnbó nìyẹn ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá àtàtà ni wá so àṣà òyìnbó yẹn gbé yẹn sísẹ́ wọ́n tì mí ṣe ń gbà yẹn mi ìfẹ́ ṣe wọ́n force mi ṣe ni wọ́n force mi ṣe ń gbà yẹn mi ò fẹ́ ṣe rárá. tó bá ṣe rí pé èmi ẹ̀yà alébójé mi tí mo jẹ́ obìnrin irú nǹkan báyẹn kàn ṣe ṣì mi ò lóyún o bóyá kàn rí mi pẹ̀lú akọ kan ta wọ́n ti máa bẹ̀rẹ̀ sí ní gbé wàhálà dé o. àwọn boys mi tó rí ẹ̀ ń ta sọ fún mi pé àwọn rí ẹ̀ ń ta náà. rí mi ń tàbí. gbogbo àdúgbò mi sọ pé níbo la ń mọ̀ràn lọ lórí ọ̀rọ̀ ilé tó ń bá mi. òun nìyà náà wọn náà rí ẹ̀ ń ta gbogbo ẹ̀ mo kàn dákẹ́ tó mo sọ pé ó ní ìgbésẹ̀ tó fẹ́ gbé wá ó ní nǹkan tó fẹ́ ṣe mo wá rẹ̀kẹ́ díẹ̀ mo ti fi lálàá pé kí mo ti fi lálàá. Joseph ọkọ mi ti di Joseph alala. wá sọ pé pẹpẹ sí kan o kí wọn máa kó lọ lé kan o èyí ti yẹ pé ọ̀tọ̀ lọkùnrin tó ralẹ̀ fún ẹ ọ̀tọ̀ lọkùnrin tó ṣe foundation ọ̀tọ̀ lọkùnrin tó kàn kí ló dé. my dear. gbàgbé díà. my dear. no don't dear me. sórí ọ̀rọ̀ tó ń sọ yìí tí ẹ ní sùúrù calm down sórí kó tí ń sweat ó dẹ̀ mọ̀ pé bp ò kì í pẹ́ rice mú nǹkan díẹ̀. jẹ́ mú kan. jọ mọ̀ pé àwọn ọmọ òsín lé time ta lè sọ̀rọ̀ náà ni. mo gbọ́ rẹ̀. sórí kọkùnrin rejò kóbìnrin rejò kọjọ pa kò sí kí kankan tiẹ̀ tún pa nù kò sí tó burú mi. káre. ṣé o rí ṣùpọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe nílé ni mo bẹ́ẹ̀ ń fọwọ́ sí mo dẹ̀ máa ń gbàdúrà fún ẹ à ń gbàwẹ̀ má ṣe gbogbo ẹ̀ pé mi náà wá kọ́lé ìwọ náà tiẹ̀ wò pé nǹkan tí ìwọ náà ṣe ò dáa èmi tèmi ti fẹ́ fógún ọdún èèyàn ara lé ṣé ẹ̀ pìtì mi mo ti fọ́kọ mi fógún ọdún legal wife ni mí o lọ́dọ̀ ọkọ mi o ọkọ mi ò kọ́lé fẹ́ mi o ọkọ mi kọ́ face me and slap you ó ní ká máa gbélé mi rent mo dẹ̀ wò pé tèmi náà rọ ọkọ mi lọ́wọ́ àbí kí lóbìnrin fẹ́ ọ ní pé tó bá dáa fọ́kọ ọwọ́ ìyàwó lẹ máa ti béèrè tó bá tún ṣe bákan náà ọwọ́ ẹ̀ náà la máa ti béèrè kí nǹkan dẹ̀ lè ṣe kí ní kò ṣe pé mo fẹ́ lọ máa pariwo káàkiri kọ́kọ́ mi dẹ̀ jẹ́ àkólọ ló bá yarí o ọkọ mi kẹ́kọ̀ọ́ lé fún obìnrin ta ẹjọ́ kí ni mo fẹ́ ṣe báyìí. let's assume pé ìjọba tó wà lóde ńsìn wọn ti fi òté lé ọ̀rọ̀ ọmọ nílẹ̀ ẹ wá lọ sí site tó lóòkọ́ yìí àwọn nílẹ̀ wá débẹ̀ wọ́n wá ṣe yín báṣubàṣu ọrùn ta ló máa bọ́ sí. máa di àgbàgbé o tó bá jẹ́ ìlú fẹ́ sọ lórí ọ̀rọ̀ ọmọ nílẹ̀ dé gbàgbé nítorí pé kí ni èmi náà yà níbi tí ò yẹ kí n yà mo mú lólófin dé ni ṣó mọ̀ pé mo ní lọ́ọ̀yà ṣó understand òfin la fi ṣe níṣe ni mo ṣe ní ṣíṣẹ̀ ń tẹ̀lé bó ṣe yẹ kí n ṣe bó ṣe yẹ kí n lọ ni mo ṣe lọ mi kọjá ìyè nítorí pé èmi náà mọ̀ wípé wọ́n ti gbé òfin dé tó ti di àwọn ọmọ lọ́ọ̀yà yẹn ṣe family lawyer wa ni àbí lọ́ọ̀yà tiẹ̀. mi nílò ìlú family lawyer tó ló máa jẹ́ kẹ́ ẹ mọ̀. a jẹ́ pé ẹnì karùn-ún tó ń sọ nìyẹn pọ́jọ́ rí wà tiẹ̀ ní lọ́ọ̀yà yẹn ẹnì karùn-ún tó ń sọ nìyẹn wọ́n sọ fún mi pé ọmọ arí ẹ̀kọ́ tó máa ń so kinní kan mọ́rùn báyìí mo níta ni mo ní bí alákọ̀wé àṣẹ lọ́ọ̀yà ni. lọ́ọ̀yà náà ọwọ́ lọ́ọ̀yà ni mo ti lọ gba kí wọ́n ti gbé lọ́ọ̀yà mi ló ti bá mi ṣe most ẹ̀ pé mo fẹ́ ralẹ̀ mo fẹ́ gbàwé mo fẹ́ ṣe ilé ìgbà tí mo ṣó ti fẹ́ gbọ́ Maida ṣe fẹ́ gbọ́ calm down ṣùgbọ́n fẹ́ gist ẹ̀ ìgbà tí mò ń ṣe lémi lọ lọ́wọ́ àwọn ọmọ onílẹ̀ kan tẹ̀ tí wá yọjú ó lè imagine nǹkan tó ṣe fún wọn Ọlọ́run táwọn gòdògòdó táwọn yìí tí wọ́n dé tí wọ́n kó wọn lọ ní mo ṣẹ̀ṣẹ̀ wá gbà pé lóòótọ́ òfin ti di àwọn ọmọ onílẹ̀. ìgbà tó fẹ́ lọ gbàwé lọ́ọ̀yà yẹn lọ́wọ́ lọ́ọ̀yà wọ́n lẹ́nu ọ̀nà hòtẹ́ẹ̀lì kan lọ́ọ̀yà páàkì sí ó páàkì mọ́tò pé bẹ́ẹ̀ ló ti lọ bá bóyá jáde ń bẹ̀ ni o bóyá fẹ́ wọlé ni o ẹni tó sọ̀rọ̀ yẹn ò rí sọ délẹ̀ tán wá ní kémi kó lọ lé ọ̀hún. dálérú ni wọ́n. ṣé ìjọ tí àwọn àfáà ń bá wa sọ̀rọ̀ níjọ́ kíní wa wọ́n sọ pé ká má gbọ́
ọ̀rọ̀ táwọn ará ó ti gbọ́kàn náà ṣe bọ́ọ̀rọ̀ ló gbọ́kàn pé mo ti fẹ́yàn kan lóyún síta. ṣé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ lé lórí ni mi ṣàbẹ̀ sọ̀rọ̀ lé ẹ̀yin ará ilé ẹ wò mo lérò pé ìgbádùn ètò wa lọ látàárọ̀ ẹ̀yin máa bá bá a dá sí nǹkan tí èmi àtọkọ mi tajìjọ ń fà yìí o ṣó ti yẹyin ẹ jẹ́ ká dókè lọ́hùn ká lọ gbọ́ nǹkan tí wọ́n ní fún wa nítorí pé kí ni ọmọ alájẹ ni wa à ń padà bọ̀ ẹ̀ má ti yí kúrò ń bẹ̀.